Mommy, you see you. How are you? God bless you. How are you? God bless you. God bless you. God bless you. How are you? Aku jókòó bàbá mi. Ẹ ra sọ. Ojú òní tèmi pẹ̀lú yín o. Àti ra àánú gbà. Ẹ ṣé àbá. God bless you. Kí ló sáwọn yìí? Kí ló láwọn? Báwo ni wọ́n bí? Ojú mi sí ìṣẹ́ra. Ẹ̀yin náà la wá sí. Ẹ̀yẹ ká wọlé. How are you? Ojú ò mà ní tì yín. Ẹ ti rà àánú gbà. Ẹ rà mọ́. Ẹ kú iṣẹ́. Ó lágbára o. Ibà ilẹ̀ ń gbé. Alágbára o. Ẹ ti rà àánú gbà o. Ibà iná lẹ́yìn náà wà. Lágbára o. Wá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A sì yan Ọlọ́run lógo lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Babaconfirm Jp. Ojú ni mí o, mi kì í ṣe àìmọ̀fó lóko. Mo dẹ̀ máa ń sọ fún gbogbo àwa tí a máa ń wò wá wípé kì í ṣe wípé mò ń ṣe ìgbéraga. Mi ò ṣe ìgbéraga o. Ohun tí ènìyàn bá jẹ́, òun ni ènìyàn ó máa fẹnu ara rẹ̀ sọ jáde. Mọ́mì, Yorùbá nation ló rán wa wá bí. Sàwọn kan ní gbogbo àgbáyé tí wọ́n rí yín. Tẹ́lá ká wà ní church, tẹ́ wá sọ́dọ̀ wa. Àwọn yẹn wá fi yé mi wípé mo ní láti dé ìgbà ìdandan. Ẹ jókòó mà, ẹ fọkàn yín balẹ̀. Yorùbá nation òun ló rán èmi dé bíbá. Bàbá wa Sunday Ìdòwò Òòṣà àti Kóìkì, a máa ń pe igbákejì wọn tó jẹ́ speaker wọn, òun ló ń pè ní Kóìkì Ọláyọmí. Ayẹ́ka ṣẹnu dodo wọn pátá àti bàbá wa Akítóyè. Àwọn lọ́rùn àwa wá bí. Ohun tí ó jẹ́ kí ìjọba ṣe, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò ṣe, òun ló ní káwa wá máa ṣe ní ilé sí ilé tí a bá ti rí pé irú nǹkan báyìí ó kù díẹ̀ káàtó fún wọn. Ẹ̀yin ọmọ mi tẹ́ bá wo ìgbà yẹn máa rí pé ó bẹnu àtẹ́lu ọmọ ènìyàn o. Ẹ wo gbogbo ìgbà pátá èèyàn náà ló ń gbé bí o. Ẹ wo gbogbo ẹ̀. Ẹ máa ó bu ẹnu àtẹ́lu ọmọ ènìyàn. Níbikíbi tó bá wà, ìwọ ṣáà kàn máa share fídíò ọ̀nà náà bọ̀. Tó pé bẹ́ẹ̀ yẹn wọnú díẹ̀, ẹ jókòó sí ibà. A nílò láti wọnú ilé, ẹ kàn jókòó síbi. Nínú àjókòó síbi, a lè sọ̀rọ̀ wa dáadáa. Ojú òní tì yín, ẹ ò dẹ̀ ní dàgbà ìyà pẹ̀lú àṣẹ Èdùmàrè. Níbi tó bá wà, ìwọ máa bá wa share ẹ̀. A fẹ́ fi ọ̀rọ̀ wa wọn lẹ́nu wò, ká sì wo ohun tí gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá wa sọ tó ní kí wọ́n ṣe ń bíbá. Kí a sì wo ohun tí wọ́n lè ṣe fún wọn ní
ní diaspora mean àwọn èèyàn wa tí wọ́n wà ní gbogbo àgbáyé. Ẹ jẹ́ káwọn ọmọ yìí sún sẹ́yìn díẹ̀ fún mi, ta ló lè bá mi ẹ ra mà àmọ́ kí lorúkọ yín, ẹ jẹ́ kí ẹ sọ orúkọ yín fún àwọn èèyàn wa wọ́n fẹ́ gbọ́. Lọ́sẹ̀ Balógun, ẹ ra mà á ti tó ọdún mélòó tẹ́ ẹ ti ń gbé bíbá yìí? Ọdún mẹ́rìndínlógún, 16 years. 16 years. 16 years òun ni wọ́n ti wà ní ibi tí a ti wá bá wọn yìí. Èmi gan mo ti wọ bíbá yìí ṣùgbọ́n mi ò mọ̀ pé ibi báyìí ni àwọn ń gbé rárá. Ohun ti gbà tí ìròyìn kọ̀ wá lára tí a ní need àti dí ọ̀dọ̀ wọn fún ìrànlọ́wọ́ gbogbo èyí tí ẹ wà ní diaspora pátá. Ojú òní ti wà, ẹ wò 16 years ni wọ́n ti ń gbé inú pákó yìí. Àwọn kan dẹ̀ wà wọ́n pera wọn ní ìjọba, wọ́n ti ẹ máa wò nínú 16 years yẹn wọ́n lọ́dún mẹ́rin kìíní àbíbẹ́kọ̀, wọ́n lọ́dún mẹ́rin kejì 8 years nìyẹn, wọ́n lọ́dún mẹ́rin kẹta that is 12 years, wọ́n ti lu ọdún mẹ́rin kẹrin which is 16 years. Wọn ò tí ì rí nǹkan kan ṣe láti lè solve ìṣòro àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Wo ìwọ tí Ọlọ́run bá ràn lọ́wọ́ tí ó sì fi sí lọ́wọ́ tó jẹ́ kí o lè ran ènìyàn lọ́wọ́, ràn wọ́n lọ́wọ́ o, nítorí wípé bí èyí ṣe rí kọ́lọ̀ la ṣe máa rí. Òun ló máa ń mú babaláwo á jẹ́ kó máa dá fáfá ọ̀rọ̀ rún. Àwọn tó bá sì ràn lọ́wọ́ lónìí ó ṣeé ṣe nígbà tó bá wà nínú ìṣòro lọ́la ó ṣeé ṣe kí wọ́n padà gbé ẹ sókè. Lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, orúkọ tèmi ni Babaconfirm Jp. Ojú ni mí pé kì í fi àìmọ̀fólókun. Orí tó ti ń wò mí wọ́n ṣíà fídíò yìí, màmá Balógun wọ́n fi yé wa wípé àwọn tí ń gbé ní àgbègbè yìí fún 16 years. Ìwọ náà wo àgbègbè tí wọ́n wà. Màmá, ṣé níbi tí ẹ wà yìí ṣé ẹ kọ́ ni àbí ẹ rẹ́ǹtì? Wọ́n rẹ́ǹtì 16 years. 16 years ẹ rẹ́ǹtì. Ìdí tí mo ṣe dé báyìí á fẹ́ tó bí ìdí mẹ́ta pé a gbọ́ wípé ibi tẹ́ wà yìí gan wọ́n ti fún yín níwèé pé kẹ́ ẹ kúrò níbí báyìí. Owó ọdún kan ẹ ti jẹ wọ́n ní owó ọdún kan. Wọ́n ta wá lólogó ni tẹ̀mọ̀ pé ìgbà tẹ wá sí church lánàá I try láti get more information nípa yín dáadáa. Àwọn ológo tí wọ́n wá ta wá òun lẹ fi rí pé ọmọ mi dé ìbàyí lónìí tó pé ọ̀rọ̀ yín ní di instant attention. Mo dẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ fún gbogbo àwọn tó wò wáyàwó nínú rẹ̀. Àwọn èèyàn wo nínú rẹ̀ ni wọ́n. Àwọn èèyàn wo nínú rẹ̀ ni wọ́n. Onínúure pọ̀ nínú gbogbo àwọn tó wò wá tí wọ́n lè ṣe wá láàánú ọ́ kí wọ́n join ní ọwọ́ pẹ̀lú wa. Àwọn pàwọn fẹ́ ṣe nǹkan ṣùgbọ́n nǹkan tá a fẹ́ ṣe lè má padà tó yín. Lẹ ṣe pé àwa náà ní láti gbé ọ̀rọ̀ yìí síta kí àwọn tí wọ́n ń gbọ́ wa dáadáa kí wọ́n lè ràn wá lọ́wọ́ lórí mátà tó wà nílẹ̀ yìí. Ẹ ṣé gan ni lẹ́ẹ̀kan sí. Now kí ni ẹ wá ti ń ṣe lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n lókè ẹ̀kẹ́ kúrò, kí ni ẹ ti ṣe lórí? Mi ò tí ì gbèsè òun gbé torí kò sí owó lọ́wọ́ mi. Kò sí owó, kò sí nǹkan kan. Jẹun gan-an aládùúgbò. Ẹ láwọn ọmọ mélòó ni ẹ ti ẹ̀ kó? Márùn-ún lọ́lọ́run fún mi. Ó kù mẹ́ta nínú márùn-ún, méjì Ọlọ́run á bá yín tọ́jú àwọn méjèèjì. Ìkejì tá a gbọ́ ni wípé wọ́n fi yé wa wípé ìkan nínú àwọn tó yẹ pé àwọn ọmọ yín gan ìkan wà tí ó dà pé ó ṣe àìlera ara tó wà ní hospital ní Màsí. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣe? Láti bí ọmọ yẹn tí wọ́n rí pé wọ́n ní kàtà wọ́n á ní ká lọ ṣe test ká gbé lọ sí center a lè ṣe test fún
oríṣiríṣi bí ọ̀nà mẹ́fà la ṣe tẹ́sì fún. Ìgbà tí wọ́n rí pé kí ni ó ń develop sí wọ́n á lọ sí Àfọlábí lọ́dọ̀ wa ń bíbá yìí lówóró. Ok. Wọ́n á ní ká lọ ṣe tẹ́sì ní pé kò sí ẹ́ńjìn tó fẹ́ ó lè fi ṣe ibẹ̀. ká máa lọ sí máàsì lẹ́kọ̀ọ́. Ok. A lè ṣe gbédé máàsì ni wọ́n ṣe gbé gbà lọ́wọ́ wa wọ́n gbé sí emergency wọ́n ṣe gbé oxygen fún ọmọ yẹn báwọn pé kí là ń wò láti jọ ọjọ́ yìí mo dẹ̀ ṣàlàyé bá ṣe gbé ìgbésẹ̀ fún ọ wà ní rárá ilé ìṣòro tẹ́sì rẹ̀ pé tó bá pọ̀ mọ́ ẹlẹ́jọ́ méjì sílẹ̀ wà kọ́ ọmọ wọ́n ṣe dìtẹ́nì wá sí máàsì ni. a ti gbawó lẹ ti lọ sí máàsì yẹn. láti last week Monday. máàsì yẹn jẹ́ hospital ìjọba àbí. bẹ́ẹ̀ni. Níbo lòun wà níbo ni máàsì yẹn gangan wà. Èkó náà ló wà. Èkó ni máàsì wà Èkó ni máàsì wà. Gẹ́gẹ́ bí ohun tí màmá ń sọ ohun tó ta wá lólogó fún ni ohun méjèèjì tó jẹ́ pé ó nídìí urgent. Ìkíní lórí ọ̀rọ̀ ilé, ìkejì lórí ọ̀rọ̀ ọmọ wọn kan. Ẹ bá ti gbọ́ dáadáa ọ ní 5 ni Ọlọ́run fún àwọn 5 tí Olúwa wá fún wọn yìí gan 2 ó ti padà lọ bá Ọlọ́run. Ẹ̀wọ̀ area yìí náà wò area yìí contribute sí a lot of things area tá wà nínú èyí ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa mú wọn kó nínú ire ni ohun tèmi ṣe bí ọ̀rọ̀ yìí jáde ni wípé àwa máa ṣe ipa tí wá má lè wá tó ó pẹ́ jù èmi ni mo kọ sílẹ̀ màmá ó pẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ tá a máa tún padà wá fi wọn àwọn èèyàn yìí ní orí afẹ́fẹ́ ó pẹ́ jù Sunday ìkíní nínú oṣù kẹjọ yẹn jẹ́ August ó pẹ́ jù ohun tẹ́ ẹ bá sọ fún wa ń bí pé ẹ fẹ́ tẹ́ ẹ sọ fún wa ń bí pé ẹ fẹ́ níbi tá a wà yìí mo fi Ọlọ́run búra rẹ̀ ìránṣẹ́ Ọlọ́run làwa ẹ̀yin náà dẹ̀ mọ̀ dáadáa ṣùgbọ́n ológo tí wọ́n ta wá nǹkan tí wọ́n sọ fún wa kò lè jẹ́ ká má débi báyìí lẹ́nu kí a wá fi ọ̀rọ̀ kí a fi jomi toro ọ̀rọ̀ pẹ̀lú yín now báwo wá ní situation ọmọ yẹn ń sìn lọ́hùn àti pé báwo ni ọ̀rọ̀ owó tí wọ́n ń sọ ń bẹ̀ ní hospital. wọ́n ní owó tán ní ká lọ máa wá sí lọ́nà 50,000. 50,000. ó ṣì ń gba treatment. wọ́n ní kẹ́ ẹ wá 50,000. 50,000 naira. Ọlọ́run máa yanjú yẹn ń ṣe nǹkan kan. Ọlọ́run á dẹ̀ fún ọmọ tá à ń sọ yìí á fún ní mo tún gbọ́ nígbà kan náà tí kì í ṣe bí oṣù méjì sẹ́yìn ó ní kan nínú àwọn ọmọ yín náà inú àdúgbò yìí náà ni àwọn kìíní ti ṣẹlẹ̀ kí ló ṣe ìyẹn náà ìkan nínú àwọn ọmọ yín mo gbọ́ ni gẹ́gẹ́ bí ohun tí wọ́n ta mí lólobó ó kọ̀ lórí ń fọ́ nínú àdúgbò yìí náà ni nínú condition tá a wà yìí náà ni nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé condition yìí ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo àdúgbò tá a wà yìí èyí náà máa wò ìdílé ni màmá ní fídíò kan tí mo ṣe bí ọ̀sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí pé àṣeyàn ló ń gbé irú bíbà yìí ẹlòmíì tún sọ fún mi wípé ṣe bàbá ẹ máa try gan tẹ ẹ wọ irú bíbà yìí wá mo ní ibẹ̀ náà làwa náà ń dé àwa kọ Ọlọ́run kọ kẹwàá díẹ̀ tá a ra ṣe tiwa díẹ̀ ni ṣe gẹ́tì mi gbogbo ẹ̀yin tí ń wò wá pátá ohun tí ó ṣẹlẹ̀ tá a fi dé bíbà yìí ni wípé ara òrókùn ara òru ẹdìyẹ àwọn màmá tí a wá sọ́dọ̀ wọn yìí wọ́n ní ìdìrànlọ́wọ́ wa ìrànlọ́wọ́ kíákíá dẹ̀ ni òun ni wọ́n need mo wá bẹ̀ gbogbo èyí tí ń wò wá pátá ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé nítorí kì í ṣe Nàìjíríà nìkan àwọn ti China wà lórí nígbà àwọn ti Japan ń wò mí lọ́wọ́ àwọn ti America ń wò mí àwọn ti UK ń wò mí dodo Europe pátá wọ́n ń wò mí lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ ọ́ dẹ̀ ń wo ẹ̀yin náà kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ gan lórí lọ́wọ́ àwọn Yorùbá nation yẹn mo sọ́lẹ̀ nǹkan mo mọ̀ pé ti gbọ́ nípa Yorùbá nation dáadáa ohun tí ìjọba ò lè ṣe òun làwa sọ wípé ní ìgbà tí a bá dé ìlú wa tá a pè ní Yorùbá nation yìí ìjọba Nàìjíríà tí wọn ò lè ṣe rí pé àwa lè ṣe ìjọba Nàìjíríà máa wá tó bá dé ìbà yìí ó lè pín wọn 1,000 naira àwa ò ní ṣe oore 1,000 fún yín ẹ dẹ̀ máa fi ojú yín rí ẹ kọ sílẹ̀ ó pẹ́ jù ọ̀sẹ̀ kìíní nínú oṣù kẹjọ kì í ṣe oore pé ẹ fẹ́ lọ jẹjọwọ́ oúnjẹ ọdún mélòó lè fẹ́ ṣe yẹn dà oore yẹn ni mi ò ní fọwọ́ sí oore pé kẹjọwọ́ oúnjẹ èmi ò ní fọwọ́ sí ṣùgbọ́n oore wípé
kí ẹ ní nǹkan kan tó yẹ pé ẹ̀yin náà máa ṣe tínú yín á máa dùn tó lè mú owó wá fún yín òun ni a fẹ́ ṣe orí yẹn ní kẹ́ ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó wò wáyé ẹ rà wọn. ẹ ṣe ọmọ nàìjíríà oore tí mo fẹ́ ni kọ́ pé wọ́n ní ìrànlọ́wọ́ tí mo ní ìlọ́dọ̀ wọn ni kọ́ pé mo fẹ́ gba ṣọ́ọ̀bù kí n máa ta ọjà bíi pure water ráìsì gàrí màá dẹ̀ ní físà minerals tí máa fi tà tí mo fẹ́ lọ. gbogbo tá à ń sọ yìí. ilé tí mo dẹ̀ wọ́n ti fún mi níwèé. pé kẹ́ ẹ lè kúrò ń bẹ̀ lọ́wọ́ ti lo bí ọdún kan níbí báyìí tí ẹ ti sanwó ẹ ṣe gan ni ẹ̀yin èèyàn wa pátá iṣẹ́ tẹ́ rán mi òun lè mi wá jẹ́ yìí ó lè má pẹ́ màmá ó lè di ọ̀la tó pé ohun kìíní tó ní kí n investigate lé lórí òun ni ti ilé adẹ̀ ti wá síbí báyìí a ti gbọ́ ìkejì òun ni ti ọ̀rọ̀ ọmọ tí ó wà ní hospital ó lè wá di ọ̀la tó pé mo mọ̀ pa alẹ́ ti ṣú báyìí alẹ́ ti ṣú ó lè di ọ̀la tó jẹ́ pé ìrìn wa ní láti gbé wa dé ibi tá à ń sọ yẹn láti jẹ́ kí gbogbo àwọn èèyàn wa náà tó wà ní àgbáyé láti rí i pé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó màmá sọ fún wa wọ́n ti sọ ohun tí àwọn fẹ́ ẹ̀yin onínúure mo mọ̀ yín dáadáa ẹ̀yin tẹ́ ti jẹ ṣẹ́kù ẹ̀yin tọ́lọ́run ti ràn lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń fojoojúmọ́ rí orí ọ̀fẹ́ Ọlọ́run òun gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ǹkan bí ènìyàn bá ní opportunity ẹ jẹ́ ká fún ẹlòmíràn náà ní opportunity yẹn pàápàá àwọn tí a fẹ́ fún ní opportunity yẹn ká rí i pé àwọn náà lè fún ènìyàn ní opportunity a dọ́ information wọn dáadáa la ṣe débi o tó bá pé ẹni tí kì í ṣe èèyàn tí kò dáa àwa ò ní débi a rí wọn wípé táwọn náà bá ní opportunity wọ́n máa ṣe kí ni àwọn náà máa lè ran àwọn èèyàn lọ́wọ́ a rí wọn bẹ́ẹ̀ irú èèyàn tèmi díẹ̀ máa ń ràn lọ́wọ́ nìyẹn ẹni tí ẹ̀ta bá fún ní opportunity tó tún lè gbé ẹlòmíràn dìde gbogbo ẹ̀yin èèyàn wa níbi tí ẹ ti ń wò wá ó fẹ́ kó o bá mi share fídíò yìí ohun tó wà nílẹ̀ ó kọjú ohun tẹ̀yin ń rò ebi ń pa àwọn èèyàn nílùú yìí ìyà ń jí àwọn ènìyàn nílùú yìí gan ìlú tá a wà nínú rẹ̀ yìí ìrí tá a ṣe ń pariwo wípé àfi ká da Yorùbá nation nìyẹn ìdí tá a ṣe ń pariwo ọmọ kan sì wọ́n lọ ra búrẹ́dì fún màmá mo ní kó lọ ra búrẹ́dì 250 naira wa gàtọ́ wa mú dé ọmọ tó fẹ́ jẹ búrẹ́dì mo bá ní kí wọ́n mú búrẹ́dì yẹn wá mo bá gbà mo wá ṣe báyìí mo ní ṣe búrẹ́dì tí wọ́n lọ ra 250 mo bá papọ̀ báyìí ló gbé ojú ọwọ́ mi lọ báyìí Nàìjíríà ti bàjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátá níbikíbi tí ẹ ti ń wò wá ẹ dìde fún ìrànlọ́wọ́ ṣe ń gbọ́ mi kò dìgbà tí wọ́n bá wá téèyàn bá wá kú tán ká wá là ń ra màálù ìgbà yẹn ní ìrànlọ́wọ́ o bọ̀ nígbà tí ó sì wà láyé mo gbàgbọ́ pé èmi àti ẹ a lè ràn yín lọ́wọ́ àmọ́ ó pẹ́ jù a máa tún padà wá báwọn èèyàn wa ọmọ àtúpadà rí tó bá máa fi di Sunday ẹ lọ kọ sílẹ̀ o àsọ̀rọ̀ ṣẹlẹ̀ mi èmi ni mo sọ bẹ́ẹ̀ Sunday kìíní nínú oṣù kẹjọ freezer tẹ máa fi tajà tẹ máa gbé èmi ni mo sọ bẹ́ẹ̀ ṣe pé apart from wípé a gbé ọ̀rọ̀ jáde fún àwọn èèyàn wa ohun tó ti wà nínú ọkàn ti èmi pé tọ́lọ́run bá fún mi ní orí ọ̀fẹ́ mo máa ṣe á dẹ̀ máa ra àfikíní kan mínírààsì kan lẹ́lẹ́fẹ́ máa tà mínírààsì ìlú èwo lẹ́fẹ́ tà àwọn oníke alisa bá fi bíi 30 bẹ̀rẹ̀ fún yín ó jẹ́ kí 30 yẹn táwọn èèyàn wa tó bá wà ní gbogbo àgbáyé tí wọ́n bá wá lè ràn wá lọ́wọ́ kun náà gẹ́gẹ́ bí a ti sọ àwòye tí ó tún lè jẹ́ ṣùgbọ́n èmi fúnra mo mọ̀ pé freezer máa dé bíbá ó di dandan ṣáṣá tẹ máa fi máa tajà kẹ́ lè ní ìfọ̀kànbalẹ̀ ìkejì minerals yẹn a bá máa fi ra 30 pest ẹ fi bẹ̀rẹ̀ ẹ sọ lẹ́ǹkan ẹ tún sọ pé ẹ tún nídìí àwọn nǹkan kan kí ni nǹkan tẹ tún nídìí mọ́ kí ni tẹ́ lè máa tà tẹ́ pé at least ẹ máa fi owó yẹn ẹ lè fi gbọ́ ọ̀rọ̀ ara yín. bíi rice gàrí ẹ̀wà òróró at least kẹ́sì lè máa ta ibì kan náà láti máa bẹ̀rẹ̀ àwọn èèyàn wa náà ti gbọ́ màmá nídìí rice kò yí dandan kó o kówó fún mi mo máa ń sọ ẹni tó bá dẹ̀ fẹ́ fún mi ní owó mi ò fẹ́ ẹni tó máa fún wa lówó tán tó tún máa wá fi sèrègùn
kò di dandan kẹ́ ẹ kówó wá fún wa, ẹ wá ọ̀dọ̀ wa kan. Gbogbo tí màmá ń sọ yìí tẹ́ ẹ bá kó wá àwa náà máa kó débi bá, kò sí báyìí fẹ́ ṣe. Èmi ò tẹ́ àwa àti débì kan tó yẹ pé a fẹ́ kí èèyàn kan kó dán ìdọ̀tí sí wa lára. Ṣé jọ gbogbo ẹ̀yin èèyàn wa ojú òní tì yín. Iṣẹ́ tí Yorùbá Nation tí ó rán wa òun ni èmi wá ṣe níbí báyìí. Yorùbá Nation ó wà fún nǹkan tá à ń jà fún náà ni wípé ẹ̀tọ́ ọmọ ènìyàn, ìyà ń jẹ ọmọ ènìyàn, kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Àwọn lọ́wọ́ ní ká wá bí adẹ̀ tí wá bí lè ní agbára Ọlọ́run ojú òní tì yín o. Kẹ́ máa retí wa ní Sunday yẹn, Sunday kìíní nínú oṣù kẹjọ ẹ máa retí wa. A máa tún jọ bí àbájọ padà wá bí báyìí, ó lè jẹ́ ní ṣọ́ọ̀ṣì náà ni a gbé nǹkan tá a fẹ́ gbé fún yín pé ẹ̀ẹ́dẹ̀ máa kú lọ sílé, a lè má padà wá. Ṣùgbọ́n tí máàsì yẹn láti lè bọ́ tírẹ̀dì nǹkan tí à ń sọ yìí kí àwọn èèyàn wá lè rí nǹkan tó ń ṣẹlẹ̀, a ní láti lọ wo ọmọ yẹn ní máàsì lọ́la. Ṣé ẹ̀ ń gbọ́ mi? A ní láti lọ wo ọmọ yẹn ní máàsì lọ́la ojú òní tì yín. Ẹ ṣé gan ni ẹ̀yin yẹn wá lẹ́ǹkan sí. Orúkọ mi ni Babaconfirm Jp. Nọ́mbà tí o lè pè mí sí ó wà lórí ohun tí orí afẹ́fẹ́ yìí. Tí o bá dẹ̀ tún rí nọ́mbà tó lè pè mí sí ni ọkọ̀ workshop wa. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì rẹ o, kí o tọ́jú rẹ̀ dáadáa. Ẹnìkejì rẹ tí o ṣe ìrànlọ́wọ́ fún ó lè padà di lọ́la kó náà padà wá gbé ẹ sókè. Má ro ẹnikẹ́ni pin nínú ayé yìí. Ẹni tí mo lè rò pin lẹni tí mo rí wípé kò fẹ́ ṣiṣẹ́. Nítorí ibi táwa náà dé yìí a ṣiṣẹ́ débẹ̀ ni. Bí èèyàn kan bá lóhun ò ṣiṣẹ́, mo lè rò pípọ́ lè má jẹ́ èèyàn láyé. That is my own nature. Ṣùgbọ́n èèyàn ń ṣiṣẹ́ kò tí ì débi tó jẹ́ kó dé. Ẹ má jẹ́ ká rò pin o. Torí tá a bá rò pin a mọ ibi tó lè padà dé lọ́la. Ojú òní tì yín. Ìwọ kàn bá mi ṣíà ẹ̀. Ìwọ lè má ní di fídíò yìí gan. Ó lè má jẹ́wọ́ ló fẹ́ ràn wọ́n lọ́wọ́. Ìwọ kàn try fídíò yìí kó o ṣíà ẹ̀. Ṣíà yẹn enough. Ó lè di ọwọ́ àwọn tó máa ràn wọ́n lọ́wọ́. Nọ́mbà tèmi ni 08022040950. 08022040950. 08022040950. Bá mi ṣíà ẹ̀. Anywhere tó lè ṣíà sí ni kò ṣíà sí. Ojú òní tiẹ̀. Ìwọ náà ò ní rí dààmú o. Ìwọ náà wo situation tower. You can video it right. Video it right. Situation tí ibi báyìí wà nìyẹn. O lè wúwo ọkàn gbé lọ sọ́kàn kó lè rí. Situation tó rí yìí ó ti gba ọmọ bíi méjì lọ́wọ́ màmá. Another one ló tún sọ yìí níbi tá a wà yìí ó ti gba bí ọmọ méjì lọ́wọ́ wọn. Another one tó tún sọ yìí tó bá pé nínú ilé blọọkì ló wà ní, tó bá pé nínú ibi tí ó mọ́ dáadáa ló wà ní, wọn ò ní sọ wípé ọmọ ò breathe. Kò sí nǹkan tó fẹ́ sọ. Bí dókítà bá dé ibà màmá, bí dókítà bá dé ibi á sọ pé ìbà ló contribute sí health ọmọ yìí. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Cause kò breathe ni. And this situation níbi tá a wà yìí fún rẹ̀ gan ó lè cause nǹkan tẹ́ ń sọ yìí. Afẹ́fẹ́ tó ń fẹ́ bíbà kò ń ṣe èyí tó nìtì. Omi tó wà ń bíbà kì í ṣe èyí tó nìtì. Tẹ́ka tó lọ kí lẹ tún fẹ́ sọ fún wọn kẹ́ẹ̀dẹ̀ gbàdúrà fún àwọn èèyàn yìí. Kẹ́jẹ́ kẹ́ bá mi gbàdúrà fún Yorùbá Nation. Gbogbo àwọn tí wọ́n bá dúró lórí ọ̀rọ̀ Yorùbá Nation tó ní kò ní ṣe ṣe. Kọ́lọ́run kó bá wa kílẹ̀ wọn dànù. Kí ẹ̀yin fúnra yín gan lè fi ọjọ́ alẹ́ yín kẹ́ lè fi gbádùn. Látàárọ̀ lẹ fi ń ṣiṣẹ́, ẹ fi ọ̀sán ṣiṣẹ́, ẹ tún fi alẹ́ ṣiṣẹ́. Kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Bílù yìí bá da gbogbo àwọn ọmọ tẹ́ ń sọ ẹ̀wọ̀n ò ríṣẹ́ gbogbo wọn máa ríṣẹ́. Ìlú yìí ò da ni màmá. Òun ni Yorùbá Nation ṣe dìde. Sunday Igboho ó rán mi débi báyìí ni mo ṣe débi báyìí. Kóìkì Ọláyọmí ó rán mi débi báyìí mo yẹ débi báyìí. Bàbá wa Akíntóyè Professor Akíntóyè àwọn náà lọ Yorùbá Nation lápapọ̀ òun lèmi wá ṣe ojú ẹ̀ ń bí òun ni mo ṣe débi báyìí. Màá tún padà lọ jábọ̀ fún wọn. Ohun tí mo dẹ̀ sọ yẹn pé ó bá máa fi di Sunday kìíní màmá ẹ lọ fọkàn yín balẹ̀ sí. Èmi ni mo sọ bẹ́ẹ̀ lórúkọ Olúwa. Sunday kìíní ẹ ti máa èyí náà ti rí nǹkan tẹ fẹ́ jókòó tì tẹ máa tà
tó dẹ̀ ní láti mú èrè wá fún yín ní agbára Ọlọ́run. Ẹ lọ kọ sílẹ̀, ojú òní tì. Ẹ bá wa ṣàdúrà fún Yorùbá Nation. Dúpẹ́ lọ́wọ́ gbogbo Yorùbá Nation, dúpẹ́ lọ́wọ́ bàbá wa Babaconfirm. Ẹ ṣé, ẹ kú àdúró tì mí. Ilé àti ọ̀nà yóò ní dàrú. Àmín Jésù. Ẹ̀yin náà máa rí àánú gbà. Àmín Jésù. Ẹ ní rí kú ọmọ. Àmín Jésù. Ẹ dẹ̀ ní rí kú aya. Àmín Jésù. Ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú Àmín Jésù. lórúkọ Jésù. Kankan ò ní ṣẹlẹ̀ sí gbogbo generation. Yorùbá Nation kó dẹ̀ máa lọ síwájú. Yorùbá Nation a máa ní lọ síwájú. Gbogbo àwọn tó bá wùn kó wà nídìí rẹ̀. Gbogbo àwọn tó bá wùn kó wà ń bẹ̀ tí wọ́n ń dá dúró, k'Ọlọ́run kó bá wa silent wọn. K'Ọlọ́run kó bá wa fún wọn ní ìtìmọ́lé ní kíákíá la fẹ́. Ẹ ṣé gan ni ma, ojú òní tì yín. Thank you very much for where you are watching. All you need to do, you should share the video. Mama really need your help. This family need your help. They really need your help. The token you can give, I know it is enough. The token you can give is enough. They really need your help. Really need your help. And we are still coming for more. Many people is coming to us based on this kind of issues. Èyí tá a ṣì gbé wá lónìí, òun náà la gbé wá fún yín yìí. Mo dẹ̀ gbàgbọ́ wípé ẹ̀yin ènìyàn wa tẹ̀ ń wò wá onínúure ni yín. Ẹ ṣé gan ni. God bless you. Have a nice day. Thank you.